dédé àsìkò yìí ìròyìn lérèfé ni mo máa ń ṣe etí ìgbọ́ yín. Ẹ jọ̀wọ́ ẹ wá nǹkan fìdílé láti tẹ́tí sí ìròyìn lérèfé tòní láti ẹnu ọmọ yín kan náà, ìyáàfin Lydia Ọbọ́fálẹ́yẹ. Àjọ elétò ìdìbò INEC ti kéde olùdíje sí ipò gómìnà Bíọ́dún Oyèbánjí ti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) gẹ́gẹ́ bí ẹni tí ó jáwé olúborí sí ipò gómìnà ti ìpínlẹ̀ Èkìtì, èyí tí ó wáyé ní ọjọ́ Àbámẹ́ta. Ọ̀gá òṣìṣẹ́ olùjábọ̀ èsì ètò ìdìbò àti ti ọ̀gá pátápátá ilé ẹ̀kọ́ gíga yunifásitì ti tẹkinọ́lọ́jì ìjọba èyí tí ó wà ní ìlú Àkúrẹ́ (FUTA), ọ̀jọ̀gbọ́n Adéníkè Ọládíjì ni wọ́n jìjọ kéde èsì ìdìbò náà ní nǹkan bíi déédé agogo 3 òru ní ọjọ́ Ìsinmi. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune Online. Prime Minister ti orílẹ̀-èdè United Kingdom àti ti olórí ẹgbẹ́ Labour Party Keir Starmer ti kéde kíkọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí olórí tí ó ń ṣe ìṣàkóso ẹgbẹ́ Labour Party. Ó wá ṣàlàyé síwájú nínú ọ̀rọ̀ ó dàbọ̀ rẹ̀ tí ó sì sọ wípé òun ti faramọ́ ìpinnu ìgbìmọ̀ akẹgbẹ́ àwọn lórí yíyan olórí ẹgbẹ́ tuntun sí ọjọ́ iwájú, àti pé ó tún jẹ́ kí ó di mímọ̀ fún àwọn ènìyàn gbogbo iṣẹ́ ribiribi tí ìṣèjọba òun ti ṣe, ṣùgbọ́n òun yóò sì wà ní ipò Prime Minister títí di ọjọ́ tí ètò gbogbo yóò wá sí ìparí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún farahàn nínú ìwé ìròyìn The Guardian. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ògùn ti bẹ̀rẹ̀ ìwádìí tí ó yí ikú oníròyìn tẹ́lẹ̀ rí ti iléeṣẹ́ móhùnmáwòrán ti ìpínlẹ̀ Ògùn Kìtàn Oyèṣíkù àti òṣìṣẹ́ elétò ààbò rẹ̀ ní ilé tí ó ń gbé ní abúlé Ìyànà Agbódo, Owódé-Ẹ̀gbá ní ìpínlẹ̀ náà. Nínú ọ̀rọ̀ àkọsílẹ̀ tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ náà Olúṣèyí Babáṣèyí fìdí rẹ̀ múlẹ̀ ní ọjọ́ Ìsinmi wípé olùgbé agbègbè ilé rẹ̀ ló tètè kégbe jáde síta pé òun fura sí ìrìn àwọn ènìyàn ní àyíká ilé náà ní ọjọ́ Ìsinmi, tí ó sì wá rọ àwọn òṣìṣẹ́ ọlọ́pàá láti wá ṣe àbẹ̀wò síbẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn Punch. Akọ́niníṣẹ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè New Zealand Barend Bazili ti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ìdí tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù àwọn ṣe ṣubú sí ọwọ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè Íjíbítì ní ọjọ́ Ajé sí ìdíje eré bọ́ọ̀lù àgbáyé pẹ̀lú ayò 3-1 3-1. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn Daily Post. Ìròyìn ló gbé jáde síta wípé Victor Ọláòṣèbìkan tí kò tíì ju ọmọ ọdún 9 lọ, tí ó sì tún jẹ́ ọmọ olùṣọ́-àgùntàn Isaac Ọláòṣèbìkan tí àwọn ajínigbé jí gbé sálọ ní ìṣẹ̀lẹ̀ ìkọlù tí ó wáyé ní ọ̀gànjọ́ òru ní Ìdó-Ògùn ti ìjọba ìbílẹ̀ Ọ̀sẹ̀. Ní ìwé ìròyìn yìí jẹ́ kí ó di mímọ̀ fún gbogbo ènìyàn wípé ó ti gba òmìnira báyìí lọ́wọ́ àwọn ajínigbé, èyí tí ọ̀gá òṣìṣẹ́ elétò ààbò náà fìdí òmìnira ọmọ náà múlẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn The Nation. Olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú African Action Congress (AAC) Ọmọyẹlé Sowore ti lọ sí ilé ẹjọ́ àpapọ̀ tí ó ga èyí tí ó fìdí kalẹ̀ ní ìlú Àbújá fún ẹ̀sùn ìpẹ̀jọ́ rẹ̀ tí wọ́n fi kàn án pé ó fi ẹ̀sùn èké kan ààrẹ Bọ́lá Tinubu, tí ó sì tún ń pè é ní ọ̀daràn lórí ẹ̀rọ alátagbà X àti ti abánidọ́rẹ̀ẹ́ rẹ̀. Àjọ News Agency ti Nàìjíríà (NAN) ti ṣe àkọsílẹ̀ ìròyìn yìí wípé adájọ́ Mohammed Umar ní ọjọ́ 16 oṣù kẹfà June 16 ni ó ti pàṣẹ láti lọ gbé Sowore nígbà tí ó kọ̀ jálẹ̀ láti farahàn ní ilé ẹjọ́ fún ìtẹ̀síwájú ìpẹ̀jọ́ rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn Daily Trust. Ìròyìn náà ló tún gbé jáde síta wípé àwọn ẹgbẹ́ Center ti Reform àti Public Advocacy CFRPA ti tún padà sórí ẹ̀sùn ìwé-ẹ̀rí ti Chicago State University èyí tí ààrẹ Bọ́lá Tinubu lò fún àyẹ̀wò ètò ìdìbò ti gbogbogbò ọdún 2023. Ẹgbẹ́ yìí tètè kọ̀wé sí alága àjọ elétò ìdìbò INEC ọ̀jọ̀gbọ́n Joash Amupitan láti tún tètè béèrè ìwé-ẹ̀rí kí wọ́n sì tún rí dájú pé wọ́n ṣe àyẹ̀wò fínífíní rẹ̀ kí ó tó di pé ètò ìdìbò ti ọdún 2027 wọlé dé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn Leadership. Àwọn òṣìṣẹ́ elétò ààbò tí wọ́n ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn adarí alábòójútó ilé ẹ̀kọ́ gíga ti Prince Abubakar Adu University Yanyigba ti fi ọwọ́ ṣìkún òfin mú afurasí akẹ́kọ̀ọ́ kan tí ó wà nínú ẹgbẹ́ òkùnkùn pẹ̀lú lílọ́wọ́ nínú àwọn ìwà búburú tí ó farapẹ́ ìwà ibi ti ẹgbẹ́ náà, bíi gbígbìyànjú ní tipátipá láti jẹ́ kí akẹ́kọ̀ọ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ wọn, kíkọlù akẹ́kọ̀ọ́ pẹ̀lú ohun ìjà ojúkorojú àti dídúnkòokò lajà mọ́ ènìyàn láti gba ẹ̀mí rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Orúkọ afurasí akẹ́kọ̀ọ́ náà ni Adéjọ Elisha Òjónimí tí ọjọ́ orí rẹ̀ kò tíì ju 25 lọ.
ẹni tí ó wà ní ìpele kẹrin 400 level ní ẹ̀ka ètò ọrọ̀ ajé economics ni wọ́n gbé ní ọjọ́ Ẹtì tí í ṣe ọjọ́ 19 oṣù kẹfà June 19 ọdún 2026. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún farahàn nínú ìwé ìròyìn The Sun. Ayẹyẹ ìgbéyàwó tí ó ṣọ̀wọ́n àti mánigbàgbé ni ó wáyé ní ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ọjọ́ Àbámẹ́ta nígbà tí àwọn ìbejì ọkùnrin ṣe ìgbéyàwó pẹ̀lú àwọn ìbejì obìnrin lọ́jọ́ kan náà àti ní àkókò kan náà, nínú èyí tí ó fà á kí gbogbo ènìyàn kọbi ara sí i lórí ẹ̀rọ ayélujára àti alátagbà gbogbo. Ògúntóyè Táíwò Oyè ṣe ìgbéyàwó pẹ̀lú Táíwò obìnrin tí Ògúntóyè Kẹ́hìndé Ọládélé náà ṣe ìgbéyàwó pẹ̀lú Kẹ́hìndé obìnrin. Àwọn tọkọtaya wọ̀nyí kéde ìgbéyàwó wọn lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ tí wọ́n sì tún ṣe àfihàn àwòrán ìdáná wọn tí ó wáyé ní ọjọ́ Ẹtì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn Vanguard. Igbákejì ọ̀gá ọlọ́pàá yányán ti iléeṣẹ́ ọlọ́pàá tí ó wà ní gúúsù ìwọ̀ oòrùn Adégòkè Fáyọ̀adé ti sọ fún gbogbo àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà láti lọ́ọ́ fi ọkàn balẹ̀, tí ó sì tún fi ń dá wọn lójú pé láìpẹ́ ni àwọn akẹ́kọ̀ọ́ olùkọ́ tí ó lé ní 40 tí àwọn ajínigbé agbébọn jí kó kúrò ní iléèwé Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọn yóò gba òmìnira àti ìtúsílẹ̀ ní àkóló àwọn ajínigbé láìpẹ́ yìí. Ó sọ̀rọ̀ yìí ní ọjọ́ Ajé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún farahàn nínú ìwé ìròyìn Premium Time. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ. Ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi ní gbogbo ìgbà. A tún máa pàdé lọ́jọ́ mìíràn láṣẹ Èdùmàrè fún àkọ́tún ìròyìn lérèfé. Ẹ má ṣàlàyé lọ́kọ̀ sí YouTube channel ìròyìn lérèfé. Kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe. Kí ẹ má tún gbàgbé fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀. Kí ẹ bá lè máa ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. Ó dàbọ̀.